Kadukma. Iye mi ti.
Sisters, Unity Sisters Club. Nana Olakare, Mrs. Blessing Iyagumena, Ebabeye, Mrs. Augustina Akabio, Apeberewa, Mrs. Kate Oshodi, Baba Namia, Unity Sisters, Ubyesu Wakeo, MC Questionnaire, when the Wadomi Akbadia, Wagami Amiawe, no matter the Akbad or Semovita, it don't be self-as Rio. Kesi gere gere asowa nanade
Iye ooo. Iye. Iye. Sókè ní ọkọ̀ o. Iye. Iye sókè ní ọkọ̀ o.
Osanawo, ẹgbẹ́ yẹn náà rí ọmọ yẹn wọ̀. Osanawo, ẹgúsọ̀nà sẹ́wọ̀n ẹsẹ̀ mọ̀mọ́. Osanawo, ẹgbẹ́ yẹn náà rí ọmọ yẹn wọ̀. Àwọn àtúnṣe wa gbọ́, adédọ̀wọ̀ máa dórí o. Àwárí ó yọ kí o, adédọ̀wọ̀ máa kó yọ. Àwọn àtúnṣe wa gbọ́, adédọ̀wọ̀ máa dórí o. Àwárí ó yọ kí o, adédọ̀wọ̀ máa kó yọ. Ẹ̀jẹ̀ náà ó gbó. Osanawo, ẹgúsọ̀nà sẹ́wọ̀n ẹsẹ̀ mọ̀mọ́. Osanawo, ẹgbẹ́
kẹ́ wà máa yẹ wù ayé yìí bàbá ṣe ọ̀rọ̀ o bàbá ṣe òde bàbá ṣe ọ̀rọ̀ dání o ẹ̀ẹ́dù tábà dání mami ègbè wọ́n tábà ẹ̀ o ẹ̀rù wà ọ̀rẹ́ ìbẹ̀ ṣe gbé kọ́wẹ́ o máa rí lé o òwú tó dánẹ̀ òwú ibẹ̀ máa yẹ ẹsẹ̀ ẹ̀yọ dání rẹ̀ dáwọ́ ẹ̀ èyí dùn ẹ̀ dání ọ̀dà rẹ̀ gbé wáyé wà ọ̀sẹ̀ ọ̀dà o dání ọ̀dà o.
okiorule. Just percussion. Ayi ya mama je no ayi ya wo ko no pe muso. No mi go ya de nu mo me no. Ayi ya mama je no ayi ya wo ko no pe muso. No mi go ya de nu mo me no. Do obi ano. Obi je. Rukbo sa me we do. Iwi mo rukbo sa no bi we tori omo. Ana na era me tie me, ana na ije me tie me o. Il a donné péré dans ce qui va. Et c'est pas ça qu'à soi.